mẹ́rin kábíyèsí ọba tó Àkànbí Aláàfin Ọ̀yọ́ mọ́bọ̀ Ọ̀yọ́ mọ́bọ̀ dúpẹ́ orí tí ọjọba inú agogo rẹ̀ ní ti yí wá ọrùn tó lè jìgbà lẹ̀kẹ̀ ebi inú agogo rẹ̀ ní ti yí wá ara tó lè mọ́sáàjì àṣọ̀bà tí tọ̀nà yẹranyẹran ẹlẹ́wù ẹ̀tù ebi inú agogo rẹ̀ ní ti yí wá bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tọ́dọ̀ ní sùkọ́ tí ó nípa ọdún àṣewùrà bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ tó bí ọ fún bàbá rẹ̀ torí pé ìyọ̀ ọ̀pá mọ̀núrò ní mọ̀ ọ̀pá ẹdú ọmọkọ̀ lọ́jọ́ akínmọ̀rin Àkànbí ọmọ àgbélé ayé ọmọ òjìlérù kan bẹ̀bẹ̀ ọmọ ọ̀bẹ́rì ilé ògùn ọmọ òṣùpá ti láàrin ògùn wa àgbélé ayé lẹ́ni ọwọ́ rẹ̀ bá tó ní kọ́mọ tó ṣe ọmọ ọmọ lọ́yọ̀ rẹ̀ ìlú ọmọ ọmọ lọ́yọ̀ mi láti gbòòlù orò ọmọ Àtìbà òkúta méjì bàbá èkó Ṣàngọ́lá olùkọ́ ewu kábíyèsí ọba tó mọ lómi òpèrè ọba ọmọ ọba lọ́yọ̀ lé ìlú ọmọ lọ́yọ̀ mi wọ́n rí gbogbo orò ọmọ Àtìbà òkúta méjì ọbẹ̀ èkó Ṣàngọ́lá olùkọ́ ewu ọlọ́run ẹ̀tùwé kábíyèsí ọba tó mọ lómi òpèrè ọba onílé mi ò ní gbà fún Àkànbí onílé mi ò ní gbà fún agbára òjò olówó nílé onílé mi ò ní gbà fún ọlọ́wọ́ tújọba Ọ̀yọ́ tòrò níní o Akeem jọba Ọ̀yọ́ tòrò níní ẹni tí olówó lọ́wọ́ yọ ọ́ padà lówó ẹni tí ọkọ lé rárá lé o Alákànbí jọba Ọ̀yọ́ tòrò níní